Nàìjíríà kan, ọmọ Ghana méjì àtàwọn ọmọ orílẹ̀-èdè bíi 129 mọ́kàndínláàdóje míì ló ti fara gbọgbẹ́ nínú ìkọlù àdó olóró Iran tó gbẹ̀mí èèyàn 6 ní UAE báyìí o. Ó mà ṣe o, ọkọ̀ bọ́ọ̀sì akérò kan ré sódò nílùú Ìbàdàn, èèyàn 3 ló kú nífọ̀nàfọ̀nṣù. Àwọn aráàlú gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn látàrí àìsí iná agbára mọ̀nàmọ́ná láwọn apá ibì kan ní Nàìjíríà. Ó dójú ẹ̀ o, ilé ẹjọ́ ní Lucky Ayédatiwa, gómìnà ìpínlẹ̀ Ondo, kò lẹ́tọ̀ọ́ láti díje fún sáà mìíràn mọ́. Wọ́n ní kó lọ rèé máa mumi séyìí tó ti jẹ. Ẹ gbà mí o, owó dísù ti fẹ́ gbẹ̀mí mi. Gbajumọ òṣèré àti olùdarí eré Kunle Afolayan ló ké gbàjarè síta bẹ́ẹ̀. Mínísítà ààbò nílẹ̀ yìí tú pẹrẹpẹrẹ àbọ̀ ìpàdé tó ṣe pẹ̀lú àwọn ọ̀gá àgbà ẹ̀ṣọ́ ààbò Nàìjíríà. Àwọn agbébọn ṣekọlù sílu Katsina, sekupaa èèyàn 14, ọ̀pọ̀ farapa yannayanna. Ọlọpa Inspector dèrò Gbaga fẹ̀sùn Titu Afurasi Ajinigbe-Agbebon kan sílẹ̀ lọ́yọ̀ọ́. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì DriveTv. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ọmọ Nàìjíríà kan, ọmọ Ghana méjì àtàwọn ọmọ orílẹ̀-èdè bíi 129 mọ́kàndínláàdóje míì ló ti fara gbọgbẹ́ nínú ìkọlù àdó olóró Iran tó gbẹ̀mí èèyàn 6 ní UAE báyìí o. Iléeṣẹ́ ètò ààbò lórílẹ̀-èdè United Arab Emirates UAE ti kéde rẹ̀ pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan wà lára àwọn èèyàn mọ́kàndínláàdóje tí wọ́n ti farapa nínú àwọn àdó olóró tí Iran jù sí orílẹ̀-èdè náà. Àtẹ̀jáde náà yànnàná rẹ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè UAE, Egypt, Sudan, Ethiopia, Philippines, Pakistan, Iraq, India, Bangladesh, Sri Lanka, Yemen, Uganda, Lebanon, Afghanistan, Bahrain, Comoros, Turkey, Iraq, Nepal, Nigeria, Oman, Jordan, Palestine, Ghana àti Indonesia wà lára àwọn ọmọ orílẹ̀-èdè tó fi ara pa nínú ìkọlù àdó olóró náà láti ìgbà tí ogun ti bẹ̀rẹ̀ láàrin US, Israel àti Iran. Àwọn aláṣẹ orílẹ̀-èdè UAE ṣàlàyé síwájú sí pé àwọn àdó olóró tó ti dín díẹ̀ ní 2,000 nínú èyí tí 268 nínú rẹ̀ ẹ̀yà ballistic missiles, 15 rẹ̀ jẹ́ ẹ̀yà cruise missiles tí 1,100 àti mẹrinla 1,514 ṣe ẹ̀yà àdó olóró UAV ní Iran ti yìnránṣẹ́ sí orílẹ̀-èdè náà, ṣùgbọ́n tí àwọn ti fẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ dànù lójú òfurufú. Ìkọlù wọ̀nyí ló ti ṣokùnfà ikú èèyàn 6 tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Emirates, Pakistan, Nepal àti Bangladesh. Ní báyìí náà, iléeṣẹ́ ọ̀rọ̀ òkèèrè ní Nàìjíríà ti fi àwọn nọ́mbà ìbánisọ̀rọ̀ kan síta fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà láwọn agbègbè ilẹ̀ Lárúbáwá tí irúkèrúdò ti ń ṣẹlẹ̀ báyìí lè pè sí fún ìrànlọ́wọ́ lásìkò yìí. Nínú àtẹ̀jáde kan tó fi síta, iléeṣẹ́ ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lórílẹ̀-èdè rọ àwọn ọmọ Nàìjíríà tí ìkọlù ń wáyé lágbègbè wọn láti kàn sí àwọn nọ́mbà náà. Àwọn nọ́mbà ọ̀hún ni wọ́n jẹ́ ti àwọn tí iléeṣẹ́ aṣojú ìjọba Nàìjíríà láwọn orílẹ̀-èdè bíi Iran, Israel, UAE, Kuwait, Qatar, Lebanon, Saudi Arabia àti Jordan. Orílẹ̀-èdè náà ti wá korojú sí àdó olóró abẹ́yẹfò tó kọlù pápákọ̀ òfurufú Dubai, nínú èyí tí 2 nínú ọmọ orílẹ̀-èdè náà ti farapa. Gẹ́gẹ́ bí àwọn aláṣẹ lórílẹ̀-èdè Ghana ṣe sọ, ohun pàtàkì tó jẹ ìjọba Ghana lógún jù ní dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè náà níbikíbi tí wọ́n lè wà lágbàáyé. Ìjọba Ghana kọminú lórí ìṣẹ̀lẹ̀ tó ń dúnkokò mọ́ ẹ̀mí àwọn aráàlú àti dúkìá wọn. Irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí ló máa ń dúnkokò mọ́ ẹ̀mí tí àwọn sì nílò láti dóòlà ẹ̀mí àwọn èèyàn àwọn káàkiri. Ìròyìn nípa ìṣẹ̀lẹ̀ náà kan àwọn aláṣẹ orílẹ̀-èdè Ghana lára pé níbi ìbúgbàmù àdó olóró tó wáyé ní Dubai ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ni wọ́n ti fara gbọgbẹ́. Aṣojú Ghana ní UAE léwájú àwọn ikọ̀ tó ṣe àbẹ̀wò sí àwọn èèyàn tó farapa ní ilé ìwòsàn tí wọ́n ti ń gba ìtọ́jú. Àwọn aláṣẹ ní kì í ṣe pé wọ́n farapa púpọ̀ àti pé láìpẹ́ ni wọn yóò gba ìlera pípé. Láti ìgbà tí ogun ti bẹ̀rẹ̀ láàrin Israel, Amẹ́ríkà àti Iran ní àwọn orílẹ̀-èdè Áfíríkà ti ń ké sí àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn pé kí wọ́n bọ̀wọ̀ fún òfin àgbáyé kí wọ́n sì dóòlà ẹ̀mí àwọn èèyàn tó ń pè fún àlàáfíà. Ní ìbẹ̀rẹ̀ oṣù yìí ní ìjọba ilẹ̀ Amẹ́ríkà àti orílẹ̀-èdè Israel pawọ́pọ̀
ju àdó olóró sí Iran. Àwọn àwòrán tí ó fojú hàn ṣàfihàn bí èéfín ṣe ń rú láàrin ilẹ̀ Tehran tó jẹ́ olú ìlú orílẹ̀-èdè Iran ni ó fi hàn pé lóòótọ́ iná sọ nílẹ̀ Iran. Lẹ́yìn ìkọlù náà ní ààrẹ Donald Trump sọ pé àfojúsùn Washington ní láti dènà ìkọlù èyíkéyìí tó lè wáyé láti ọwọ́ Iran. Kò pẹ́ sí ìgbà náà ní àwọn ọmọ ogun orílẹ̀-èdè Iran sọ pé àwọn ti ṣèkọlù sí oríko iléeṣẹ́ ọmọ ogun orí omi ti ilẹ̀ Amẹ́ríkà tó wà ní Bahrain. Wọ́n ní ìgbésẹ̀ náà wáyé láti gbẹ̀san ìkọlù tí Amẹ́ríkà àti Israel pawọ́pọ̀ sí orílẹ̀-èdè àwọn. Iléeṣẹ́ ológun UAE ti wà ní digbí ni àwọn wà láti dóòlà ẹ̀mí àti dúkìá àwọn èèyàn tó wà ní agbègbè UAE. Ó mà ṣe o, ọkọ̀ bọ́ọ̀sì akérò kan ré sódò nílùú Ìbàdàn, èèyàn 3 ló kú ní fọnáfọnṣu. Ọkọ̀ bọ́ọ̀sì akérò kan sọ ìjánu rẹ̀ nù tó sì mórí lé inú odò kan tó wà lágbègbè Amúlòkó ní ìjọba ìbílẹ̀ Ọ̀nà Àrà nílùú Ìbàdàn tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Èèyàn 3 ló pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí àwọn 5 sì farapa yannayanna. Gẹ́gẹ́ bí a ti gbọ́ ni pé 8 lèrò tó wà nínú ọkọ̀ èrò bọ́ọ̀sì náà ìjánu rẹ̀ ló sọsẹ́ sílẹ̀ lásìkò tó ń rìnrìn àjò. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ panápaná nípínlẹ̀ Ọ̀yọ́ Moruf Akínwándé ní kété tí àwọn gba ìpè láti ọ̀dọ̀ arábìnrin kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Fadékẹ́ Yusuf ní àwọn gbéra wá síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Iléeṣẹ́ panápaná ní àwọn rí ọkọ̀ bọ́ọ̀sì tí ẹ̀yà Suzuki pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ Ọ̀ṣun LEW 484XA tó kó sínú odò náà yọ. Ó ní ẹ̀mí èèyàn 5 ni àwọn rí dóòlà tí àwọn sì ti gbé wọn lọ sí ilé ìwòsàn Ọ̀nà Àrà ní Jẹ́gẹ́dẹ́ nígbà tí àwọn 3 sì pàdánù ẹ̀mí wọn tí àwọn sì gbé òkú wọn fún iléeṣẹ́ ọlọ́pàá ní Ògbèrè. Ìwádìí fi hàn pé eré àsápajúdé ló ṣokùnfà ìjàmbá náà. Akínwándé ní ó ṣe kókó kí àwọn awakọ̀ máa wa ọkọ̀ wọn pẹ̀lú sùúrù àti fífi ojú sí ọ̀nà láti dènà de ìjàmbá ọkọ̀. Ọpẹ́lọpẹ́ ìrànlọ́wọ́ àwọn àjọ tó ń rí sí òpópónà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn OTMA àti ọ̀dọ̀ alága ìjọba ìbílẹ̀ Ọ̀nà Àrà Glorious Tèmítọ́pẹ́ láti tètè rí àwọn èèyàn náà yọ síta. Ó sojú mi kòró kan tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ pé ìjàmbá náà dẹ́rù bani púpọ̀. Ó ní àìkíyèsí ara àti eré àsápajúdé ló fa ìjàmbá ọkọ̀ náà. Àwọn èèyàn agbègbè ọ̀hún wá ké sí àwọn agbófinró lójú ọ̀nà òpópónà náà láti ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ nípa rírí dájú pé àwọn awakọ̀ tẹ̀lé òfin ìrìnnà lójú òpópónà. Àwọn aráàlú gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn látàrí àìsí iná agbára mọ̀nàmọ́ná láwọn apá ibì kan ní Nàìjíríà. Àwọn aráàlú fi àìdùnnú wọn hàn lórí òkùnkùn bírímù àìsí iná agbára mọ̀nàmọ́ná. Ọ̀pọ̀ àwọn olùgbé ìlú ló ṣe bẹ́ẹ̀ gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn l'Ékòó lọ́jọ́bọ̀ Thursday lórí àìsí iná agbára jákèjádò ìpínlẹ̀ náà. Fídíò náà ló gba orí ìtàkùn ayélujára kan lọ́jọ́bọ̀ Thursday èyí tó ṣàfihàn àwọn olùwọ́de tí wọ́n jẹ́ ọ̀dọ́ ọmọ Nàìjíríà ni wọ́n rìn káàkiri agbègbè Fádèyí nípínlẹ̀ Èkó. Àwọn olùwọ́de náà ni wọ́n gbé àwọn pátákó dání pẹ̀lú oríṣiríṣi àkọlé tí wọ́n sì ń kọrin ìfẹ̀hónúhàn fi àìdùnnú wọn hàn lórí ohun tí wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí iná agbára mọ̀nàmọ́ná tó kú pi tó ń ṣàkóbá fún àwọn okòwò iṣẹ́ òòjọ́ àwọn èèyàn. Lára àwọn àkọlé tó wà lára pátákó náà ni kò sí iná mọ̀nàmọ́ná, kò sí ìmọ́lẹ̀, kò sí ayé, kò sí orílẹ̀-èdè. Wọ́n ní bí kò ṣe sí iná ọ̀hún níṣe ló ń pa àwọn iléeṣẹ́ run. Ẹ fún wa ní ìmọ́lẹ̀ iná agbára déédéé. Ìwọ́de Èkó náà ló wáyé lẹ́yìn ọ̀pọ̀ ìkégbàjarè síta jákèjádò ilẹ̀ wa Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀ṣun, ẹgbẹ́ ọ̀dọ́ kan tí wọ́n pè ní Nigerian Youth Congress ẹ̀ka ti ìjọba ìbílẹ̀ Borípé lọ́jọ́ Àìkú Sunday kọminú lórí ìdákúrekú àìsí iná agbára mọ̀nàmọ́ná tó di gbogbo ìgbà. Wọ́n ṣàpèjúwe ohun tó ṣẹlẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó ń ba ètò ọrọ̀ ajé jẹ́ àti pé kò tún jẹ́ ìtẹ́wọ́gbà rárá bó ti wù kó mọ̀. Bákan náà lọ́jọ́ ìṣẹ́gun Tuesday àwọn olókoòwò lágbègbè Efuru àti Uwi nípínlẹ̀ Delta gùnlé ìwọ́de alálàáfíà tako bíìlì owó iná agbára mọ̀nàmọ́ná tó gbẹnu sókè àti sísọ àwọn èèyàn sínú òkùnkùn bírimù. Ìròyìn gbé jáde pé ọ̀gá àgbà ẹgbẹ́ fún àwọn iléeṣẹ́ tó ń pèsè iná agbára Dókítà Joy Ọ̀gajì ṣèkìlọ̀ pé ìṣòro ìpèníjà ọ̀rọ̀ iná agbára mọ̀nàmọ́ná nílẹ̀ wa Nàìjíríà lè tún burú jù báyìí lọ lọ́sẹ̀ tó ń bọ̀ bí àwọn olùpèsè gáàsì bá dáwọ́ ìpèsè gáàsì fún iléeṣẹ́ agbára Thermal Power Plant látàrí gbèsè owó ó lé ní tírílíọ̀nù 3.3 trillion naira tí àwọn iléeṣẹ́ tó ń pèsè iná agbára mọ̀nàmọ́ná jẹ. Ó dójú ẹ̀ o, ilé ẹjọ́ ní Lucky Ayédatiwa
gómìnà ìpínlẹ̀ Ondo kò lẹ́tọ̀ọ́ láti díje fún sáà mìíràn mọ́, wọ́n ní kó lọ rèé máa mú mi séyìí tó ti jẹ. Ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ kan ní ìlú Àkúrẹ́ ti gbé ìdájọ́ tiẹ̀ kalẹ̀ gbà pé gómìnà ìpínlẹ̀ náà Lucky Ayédàtiwa kò ní lè díje dupò sáà mìíràn mọ́ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo. Onídàájọ́ Tóyìn Bọ́lájí Adégòkè tó gbé ìdájọ́ náà kalẹ̀ ní ọjọ́bọ̀ Thursday sọ pé ìwé òfin Nàìjíríà tọdún 1999 gẹ́gẹ́ bí àwọn àtúnṣe tó ti wáyé lórí rẹ̀ kò fi ààyè kankan sílẹ̀ fún ààrẹ, igbákejì ààrẹ, gómìnà àti igbákejì rẹ̀ láti lò ju ọdún 8 lọ nípò. Ní ọjọ́ 17 oṣù kejìlá ọdún 2024 ni wọ́n kọ́kọ́ ṣèbúra fún Ayédàtiwa láti parí sáà gómìnà ìgbà náà Rótìmí Akérédolú tó kú lẹ́yìn àìsàn nígbà náà gẹ́gẹ́ bí igbákejì rẹ̀. Ní ọjọ́ 24 oṣù kejì ọdún 2025 ni wọ́n tún búra fún un padà fún sáà ọlọ́dún 4 míì lẹ́yìn tó borí ìbò sípò gómìnà ìpínlẹ̀ Ondo tó wáyé lọ́jọ́ 16 oṣù kọkànlá ọdún 2024. Ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC kan Dókítà Akin Egbuwalo ló wá wọ òun àti igbákejì rẹ̀ Ọ̀mọ̀wé Ọláyídé Adélámì àti ẹgbẹ́ òṣèlú APC lọ sí ilé ẹjọ́ láti pẹjọ́ lórí ẹ̀tọ́ rẹ̀ láti díje fún sáà mìíràn nípò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ondo dípò kí gómìnà Ayédàtiwa tún díje. Ní ọjọ́ Ajé Monday ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ìlú Àbújá kọ́kọ́ gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ẹjọ́ kòtẹ́milọ́rùn tí gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwa pè tako àṣẹ ilé ẹjọ́ gíga ìlú Àkúrẹ́. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn náà sọ pé ilé ẹjọ́ gíga ìlú Àkúrẹ́ kò sí àṣìṣe lórí bó ṣe sọ pé ẹni tó pe Ayédàtiwa lẹ́jọ́ Akíndélé Egbuwalo lẹ́tọ̀ọ́ láti ṣàtúnṣe sí àwọn ìwé ìpẹ̀jọ́ rẹ̀. Adájọ́ Uchechukwu Onyemena ní gómìnà Ayédàtiwa nínú ẹjọ́ kòtẹ́milọ́rùn rẹ̀ kùnà láti fìdí rẹ̀ múlẹ̀ pé ilé ẹjọ́ gíga ìlú Àkúrẹ́ kò ṣe dáadáa sí òun àti pé kò fún òun láàyè láti gbọ́ tẹnu òun bó ṣe gba ẹ̀bẹ̀ Egbuwalo wọlé. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn náà wá sọ pé ẹjọ́ tí Ayédàtiwa pè kò lẹ́sẹ̀ nílẹ̀ tí ó sì dá ẹjọ́ ọ̀hún nù. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ọ̀hún tún ní kí Ayédàtiwa san mílíọ̀nù 2 náírà 2 million naira fún Akíndélé Egbuwalo èyí tí yóò jẹ́ lára owó tó ná fún ìgbẹ́jọ́ kòtẹ́milọ́rùn náà. Agbẹjọ́rò Ebiwanu Ọmọládé sọ pé ìdájọ́ tó wáyé náà kò ní nǹkan ṣe lórí bóyá Ayédàtiwa yóò láǹfààní láti díje nínú ètò ìdìbò tó ń bọ̀ tàbí bẹ́ẹ̀ kọ́. Gẹ́gẹ́ bó ṣe sọ, ìdájọ́ tó wáyé náà ni wọ́n ń pè ní interlocutory injunction tó túmọ̀ sí ìdájọ́ tó wáyé kí ilé ẹjọ́ tó ṣèdájọ́ lórí ọ̀rọ̀ tó ń jà nílẹ̀. Nínú àlàyé rẹ̀, ó ní ìdájọ́ tó wáyé dá lórí pé bóyá àwọn tó pe ẹjọ́ ṣáájú lè ṣàtúnṣe sí ẹjọ́ náà, èyí kò sì ní nǹkan kan ṣe lórí bóyá Ayédàtiwa lè díje tàbí bẹ́ẹ̀ kọ́. Àmọ́ ní báyìí ìdájọ́ tí ilé ẹjọ́ gíga ìlú Àkúrẹ́ ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ pé Ayédàtiwa kò láǹfààní bẹ́ẹ̀ ni kò lẹ́tọ̀ọ́ láti díje dupò gómìnà. Ẹ gbà mí o, owó dísù ti fẹ́ gbẹ̀mí mi. Gbajúmọ̀ òṣèré àti olùdarí eré Kunle Afolayan ló ké gbàjarè síta bẹ́ẹ̀. Ogun tó ń lọ lọ́wọ́ ní àwọn agbègbè àárín gbùngbùn Middle East ló ṣokùnfà àfikún owó epo tó gbẹnu sókè. Láti ìgbà tí àfikún ti gun owó epo náà ni àwọn aráàlú ti ń kérora kọminú lé lórí tí kálukú ń sọ ìnira tí wọ́n ń kojú látàrí owó epo tó ń lọ sókè náà. Ọ̀kan lára àwọn èèyàn tó ti sọ̀rọ̀ sókè lórí ìnira náà ni gbajúmọ̀ òṣèré tíátà Kunle Afolayan, ẹni tó ní agbára òun kò gbé 1.5 náírà tí wọ́n ń tajálá ipò dísù báyìí. Kunle ní inú òun kò dùn látìgbà tí wàhálà rògbòdìyàn yìí ti bẹ̀rẹ̀ nítorí òun ò lágbára 1,500 naira fún dísù níjàlá epo kan. Kunle Afolayan tó ṣàlàyé ara rẹ̀ lójú òpó Instagram lọ́jọ́ Ìṣẹ́gun sọ pé àwìn ni òun gba epo náà látìgbà tó ti gbówó lórí. Òṣèré tíátà tó tún jẹ́ adarí àwọn okòwò àti ibùdó tí wọ́n ti ń ya sinimá tí wọ́n sì tún ṣe fàájì ṣàlàyé pé òun ná tó mílíọ̀nù 11 náírà 11 million naira lórí dísù rírà láàrin ọ̀sẹ̀ 4 sí 5. Gẹ́gẹ́ bí Kunle tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ olóògbé Adéyẹmí Afolayan Adélọ ṣe wí, Kunle Afolayan ṣàlàyé nínú fídíò tó fi sójú òpó ayélujára Instagram náà pé nínú ọ̀kan lára àwọn iléeṣẹ́ tí òun ń darí Cap Village, àwọn máa ná mílíọ̀nù 11 náírà lórí dísù láàrin ọ̀sẹ̀ 4 sí 5. Àwọn sì ní iná sólà ṣùgbọ́n àwọn sì ná tó mílíọ̀nù 11 náírà. Àwìn làwọn ń ra dísù tí àwọn ń lò. Nígbà tí àwọn bá pawó díẹ̀, àwọn máa ń wá ọ̀nà láti san gbèsè. Nígbà míì ó máa ń tó oṣù méjì káwọn tó lè sanwó sílẹ̀
káwọn sì gba òmíràn láwìn. Nísinsìnyí tó ti di 1,000 tàbí 995 naira sí 1,500 naira kò ṣeé rà rárá. Ó ní bí àwọn ẹlẹ́yinjú àánú bá lè ran àwọn lọ́wọ́ òun máa dúpẹ́ púpọ̀. Òṣèré náà sọ pé bó tilẹ̀ jẹ́ pé òun ń lo iná sólà, lílo epo dísù yìí ni òpó tó gbé iṣẹ́ òun ró tó sì lè jẹ́ kóun máa rí iná ọba lò láìṣẹ́jú. Nígbà tí owó dísù sì ti gùnkè réré báyìí, Afolayan táwọn èèyàn túmọ̀ sí àrẹ́sẹ̀jò bàtà ní agbára òun ò gbé. A ó rántí pé ogun Iran tó bẹ̀rẹ̀, èyí tí Amẹ́ríkà àti Israel ń léwájú rẹ̀ ló ṣokùnfà ọ̀wọ́n gógó epo rọ̀bì gbogbo. Iléeṣẹ́ Dangote tó máa ń dín owó epo kù tẹ́lẹ̀ pàápàá ti bẹ̀rẹ̀ sí kéde àfikún owó epo rẹ̀ tó fi dohun tí aráàlú ń ké ìrora nítorí owó epo. Mínísítà ààbò nílẹ̀ yìí tú pẹrẹpẹrẹ àbọ̀ ìpàdé tó ṣe pẹ̀lú àwọn ọ̀gá àgbà ẹ̀ṣọ́ ààbò Nàìjíríà. Mínísítà fétò ààbò Nàìjíríà Christopher Musa ti sọ pé àwọn agbésùnmọ̀mí tó ń ṣọṣẹ́ lẹ́kùn ìlà oòrùn Nàìjíríà ní apá àwọn ọmọ ogun tó ń gbéná wojú wọn ká. Musa sọ èyí nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé ìdákọ́ńkọ́ tó ṣe pẹ̀lú àwọn olórí ẹ̀ṣọ́ ààbò kọ̀ọ̀kan tó wáyé ní ìlú Àbújá. Ní Ọjọ́bọ̀ ni mínísítà náà ránṣẹ́ pé gbogbo àwọn ẹ̀ṣọ́ ààbò sí ìpàdé látàrí báwọn agbésùnmọ̀mí ṣe ń ṣèkọlù sáwọn ibùdó ológun ní ẹkùn ìlà oòrùn Nàìjíríà. Láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí ni àwọn agbésùnmọ̀mí ti ń ṣe ìkọlù sáwọn ibùdó ọmọ ogun, èyí tó ti ṣokùnfà ikú àwọn ọmọ ogun àtàwọn ọ̀gágun kan tó ń kojú àwọn agbésùnmọ̀mí náà. Bákan náà ni ọ̀pọ̀ àwọn agbésùnmọ̀mí náà ti pàdánù ẹ̀mí wọn lásìkò àwọn ìkọlù yìí. A ó rántí pé kò dín ní àwọn ọ̀gágun mẹ́ta tó jẹ́ ọ̀gá lẹ́nu iṣẹ́ ológun ló ti pàdánù ẹ̀mí wọn sọ́wọ́ àwọn Boko Haram lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Yàtọ̀ sí àwọn ọ̀gágun tí wọ́n pa yìí, ọ̀pọ̀ àwọn ọmọ ogun náà ló ti pàdánù ẹ̀mí wọn nígbà tí ọ̀pọ̀ aráàlú tí wọ́n jí gbé sì wà ní àhámọ́ àwọn agbésùnmọ̀mí wọ̀nyí. Nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn ọmọ ogun tó ti pàdánù ẹ̀mí wọn, mínísítà náà sọ pé ọ̀pọ̀ àwọn agbésùnmọ̀mí náà ló ti kàgbákò ikú lọ́wọ́ àwọn ológun látàrí àwọn ìkọlù wọ̀nyí. Ó fi kún pé àwọn ọmọ ogun ní ìfarajìn sí rírí dájú pé àlàáfíà àti ààbò tó péye jọba káàkiri Nàìjíríà. Mínísítà náà ní ìpàdé náà wáyé láti ṣe àgbéyẹ̀wò àwọn ìlànà tí wọ́n ń lò láti kojú àwọn agbésùnmọ̀mí yìí káàkiri àti wá àtúnṣe sáwọn ibi tí ó bá yẹ. Ó wá rọ àwọn ọmọ Nàìjíríà láti má jẹ́ kí àwọn ìròyìn tí wọ́n ń gbọ́ lórí ayélujára da omi tútù sọ́kàn wọn. Bó ṣe ní àwọn ìròyìn òféègè tó ń lọ lórí ayélujára lè kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá àwọn ọmọ ogun tó wà lójú ìjà. Bákan náà ló rọ àwọn aráàlú láti máa ṣe kóríyá fáwọn ẹ̀ṣọ́ ààbò nípa pípèsè àwọn ìròyìn tó lè ṣèrànwọ́ fún wọn nígbà tí wọ́n bá kẹ́fìn ìwà kò tọ́ kan ní agbègbè wọn. Musa fi kún pé gbogbo àwọn ẹ̀ṣọ́ ààbò ló ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ológun láti ṣe ìrànlọ́wọ́ fún wọn lórí ogun tí wọ́n ń gbé ti àwọn agbésùnmọ̀mí. Nígbà tó ń kí ọ̀gá iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà kú oríire fún ìyànsípò rẹ̀, ó sọ pé iléeṣẹ́ ológun ṣetán láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá láti kojú ìpèníjà ààbò tó ń bá Nàìjíríà fínra. Ó wá rọ àwọn iléeṣẹ́ ìròyìn láti máa ṣe pẹ̀lẹ́ pẹ̀lú bí wọ́n ṣe máa ń pín àwọn fọ́nrán táwọn agbésùnmọ̀mí bá gbé síta lórí ìkànnì wọn, nítorí ó lè jẹ́ ìwúrí fáwọn èèyàn náà láti máa tẹ̀síwájú pẹ̀lú ìwà ibi wọn. Mínísítà náà tún ṣèkìlọ̀ fáwọn aráàlú tó ń ṣe ìrànwọ́ fún bí àwọn agbésùnmọ̀mí náà bí wọ́n ṣe ń bọ́ láti ibì kan sí ibòmíràn tàbí bí wọ́n ṣe ń tú àwọn àṣírí àwọn ọmọ ogun fún wọn láti so àgbéjẹmọ́wọ́, nítorí tí ọwọ́ bá tẹ̀ wọ́n, ìjìyà táwọn agbésùnmọ̀mí ń kojú ní irú àwọn bẹ́ẹ̀ náà máa kojú. Àwọn agbébọn ṣèkọlù sílùú Katsina, sekupaa èèyàn mẹrinla, ọ̀pọ̀ farapa yannayanna. Ó kéré tán èèyàn mẹrinla ló jẹ́ ṣíṣekúpa báyìí nígbà tí ọ̀pọ̀ àwọn èèyàn míì tún farapa nínú ìkọlù ọ̀tọ̀ọ̀tọ̀ nípasẹ̀ àwọn agbébọn níjọba ìbílẹ̀ Dandun àti Musawa nípínlẹ̀ Katsina. Nínú ìkọlù àkọ́kọ́, àwọn adìyàmọ́ra agbébọn náà pẹ̀lú àwọn ohun ìjagun ìbọn ṣe bẹ́ẹ̀ ya wọ ìlú Dansoda níjọba ìbílẹ̀ Dandun ní nǹkan bíi aago 8 alẹ́ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, tí wọ́n sì ṣekú pa àwọn olùgbé ìlú 11. Olùgbé ìlú kan tó sọ̀rọ̀ tó ní kán forúkọ bòun láṣìírí sọ wípé àwọn aráàlú ṣẹ̀ṣẹ̀ sínú ààwẹ̀ tán tí wọ́n sì jókòó síta lásìkò tí àwọn aṣèkọlù náà dáná ìbọn ya wọn. Níṣe làwọn èèyàn sá kíjokíjo bí àwọn agbébọn náà ṣe ń yìnbọn léraléra tí wọ́n sì dáná ìbọn ya àwọn aráàlú tó ń fẹsẹ̀ fẹ́. Olùgbé ìlú náà sọ wípé bí àwọn agbébọn náà ṣe lọ tán, àwọn jáde síta
pẹ̀lú àkíyèsára àwọn sì rí i pé àwọn èèyàn 11 ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa nínú ìkọlù náà. Àwọn olùfarakásá náà ni wọ́n sìnkú wọn nílànà ìsìn mùsùlùmí ní nǹkan bíi aago 9 àárọ̀ lọ́jọ́rú Wednesday nígbà tí àwọn olùfarapa sì jẹ́ gbígbé lọ ọgbà ilé ìwòsàn fún ìtọ́jú. Títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ, iléeṣẹ́ ọlọ́pàá kò tíì sọ ohunkóhun nípa ìṣẹ̀lẹ̀ tó wáyé ní Dandun. Nínú ìkọlù tó tún jọmọ́, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina DSP Abubakar Sodiq fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn agbébọn ṣekọlù sílùú Jakimsi níjọba ìbílẹ̀ Musawa ní déédéé aago 6 kọjá ìṣẹ́jú 10 lọ́jọ́ kan náà tí wọ́n sì ṣekú pa àwọn èèyàn 3 wọ́n sì ṣe àwọn 11 léṣe. DSP Sodiq sọ wípé ikọ̀ àpapọ̀ àjọ elétò ààbò tètè gbé ìgbésẹ̀ lẹ́yìn ìtanilólobó tí àwọn ọlọ́pàá náà sì dojú ìjà ìbọn kọra wọn èyí tó dènà ìkọlù náà. Àwọn olùfarakásá tó farapa ló jẹ́ gbígbé lọ ọgbà ilé ìwòsàn tó súnmọ́ ìtòsí agbègbè. Àmọ́ ó ṣeni láàánú pé àwọn 3 jọlọ́run nípè nígbà tí àwọn 11 míì sì ń gba ìtọ́jú lọ́wọ́ lọ́gbà ilé ìwòsàn. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà kò rojú sí ìkọlù náà, ó sì pàṣẹ fún ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀ lójú náà láti fi gbòòrò òfin gbé àwọn àṣeláàbí náà. Àwọn olùgbé ìlú náà sọ wípé àwọn agbébọn ọ̀hún ṣọṣẹ́ láabi wọn fún ó lé ní wákàtí kan tí wọ́n sì ń já àwọn ṣọ́ọ̀bù kó ọ̀pọ̀ oúnjẹ lọ àti àwọn nǹkan iyebíye tó gbé ọ̀pọ̀ mílíọ̀nù náírà pọ̀n. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn olùgbé ìlú ti ta àwọn àjọ elétò ààbò àti àwọn òṣìṣẹ́ ìjọba náà lólobó ṣáájú ìkọlù. Àwọn ìkọlù yìí ló ń wáyé lẹ́yìn ìpàdé àdéhùn àlàáfíà láàrin àwọn ìlú tó ń dojúkọ ìkọlù àti àwọn agbébọn tó ń ronú pìwàdà, èyí tó fi mọ́ yíyọ̀ǹda àwọn afurasí àti àwọn agbébọn 70 tí wọ́n ti dájọ́ fún tẹ́lẹ̀. Ìgbésẹ̀ yìí ló fa àríwísí látọ̀dọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn Nàìjíríà. Ọlọpa Inspector dèrò Gbaga fẹ̀sùn Titu Afurasi Ajinigbe-Agbebon kan sílẹ̀ lọ́yọ̀ọ́. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti Inspector mọ́ Gbaga kí DPO àti igbákejì rẹ̀ wá dúró wí tẹnu wọn fún ẹ̀sùn Titu Afurasi táwọn aráàlú mú sílẹ̀ nílùú Ọ̀yọ́. Bí wọ́n bá fi èèyàn jẹ oyè àwòdì, ó yẹ kí onítọ̀hún lè gbé adìẹ. Èyí ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Fẹ́mi Haruna ṣe pàṣẹ kí wọ́n fi Inspector ọlọ́pàá kan sí àhámọ́ lórí ẹ̀sùn Titu Afurasi ajínigbé tí aráàlú mú wá sí àgọ́ ọlọ́pàá sílẹ̀ láì gba àṣẹ kankan. Yàtọ̀ sí ọ̀gá ọlọ́pàá tí wọ́n fi sí àhámọ́ náà, DPO ẹkùn náà àti ASP gba ìwé ẹ̀sùn láti ṣàlàyé ara wọn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún pẹ̀lú. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ìjínigbé ti di gbogbo ìgbà ní ìjọba ìbílẹ̀ Àfijìó, pàápàá agbègbè Jóbélé, ó kéré tán 7 irú rẹ̀ ló ti wáyé láìpẹ́ yìí. Gẹ́gẹ́ bí ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Dọlápọ̀ Awótúndé tí wọ́ọ̀dù kẹjọ ṣe ṣàlàyé nínú àtẹ̀jáde rẹ̀, ìjínigbé 7 ló wáyé láìpẹ́ yìí ní Àfijìó. Ó fi kún pé àwọn ajínigbé ti dá ojú sọ agbègbè náà, wọ́n sì tún kọlu àwọn èèyàn lálẹ́ ọjọ́ Sátidé tó kọjá mọ́jú ọjọ́ Àìkú tí í ṣe Sunday ọ̀sẹ̀ yìí. Lásìkò ìkọlù náà, gẹ́gẹ́ bí ó ṣe wí, ni wọ́n fẹ́ jí obìnrin kan gbé, bó sì tilẹ̀ jẹ́ pé ó dọ́gbọ́n sá mọ́ wọn lọ́wọ́, síbẹ̀ wọ́n sá ní àdá lọ́wọ́, èyí tó jinlẹ̀ gan-an. Kódà ẹnìkan tó wà tí wọ́n ṣe léṣe púpọ̀, ilé ìwòsàn àpapọ̀ tí wọ́n sáré gbé lọ ló darí wọn sí òmíràn nílùú Ògbómọ̀ṣọ́, níbi tí wọ́n ti padà gé ọwọ́ ẹni náà látàrí bó ṣe farapa tó. Èyí ló ní ó mú àwọn olùgbé agbègbè náà láti gbìyànjú láti gbèjà ara wọn lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí nípa ṣíṣe ọdẹ òru láìsùn mọ́jú. Lásìkò táwọn aráàlú ń ṣọdẹ náà ni wọ́n kẹ́fìn afurasí kan tí wọ́n ní wọ́n bá ìbọn, àdá àti àwọn nǹkan olóró míì lọ́wọ́ rẹ̀ ní nǹkan bíi aago kan òru. Gẹ́gẹ́ bí aráàlú tó ń tẹ̀lé òfin, àwọn aráàlú fa afurasí náà lé wọn lọ́wọ́ ní tẹ̀sán ọlọ́pàá Jóbélé fún ìwádìí kíkún àti ìjẹ́jọ́. Nígbà táwọn aráàlú dé àgọ́ ọlọ́pàá láàárọ̀ láti béèrè nípa afurasí náà, wọ́n rí i pé àwọn ọlọ́pàá ti fi sílẹ̀ láìsí àlàyé kankan, bẹ́ẹ̀ ni wọn kò sọ fún àwọn tó mú un wá kí wọ́n tó tú u sílẹ̀. Èyí ló di ariwo gidi tí aráàlú fi pàtẹ ẹ̀hónú lọ́jọ́ Ìṣẹ́gun. A ó rántí pé àwọn èèyàn Àfijìó títí kan àwọn akẹ́kọ̀ọ́ ló gbégi dínà lásìkò ìfẹ̀hónúhàn náà tí wọ́n sì dí ojú ọ̀nà Ọ̀yọ́ àtijọ́ sí Ọ̀yọ́ Ìbàdàn pa àti ọ̀nà Ìbàdàn Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́. Wọ́n ní àwọn fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ tí wọ́n fi tú afurasí náà sílẹ̀
àti ẹni tó pàṣẹ ìtúsílẹ̀ gan-an. Ìṣẹ̀lẹ̀ yìí ló mú kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Fẹ́mi Haruna pàṣẹ pé kí DPO ẹkùn náà pẹ̀lú Assistant Superintendent of Police wá ṣàlàyé ara wọn. Bákan náà ló pàṣẹ pé kí wọ́n fi Inspector tọ́rọ̀ náà kàn sí àhámọ́ náà bí ìwádìí ṣe ń lọ lọ́wọ́.